A kí wa káàbọ̀ sí ẹ̀kọ́ Bíbélì wa ti ọ̀sẹ̀ yìí láti Diocese wa Yewa Anglican Communion lábẹ́ aláṣẹ àti olùdarí wa the Right Revd Michael Adébáyọ̀ Oluwarohunbi PhD aláṣẹ àti bíṣọ̀bù wa ní ilẹ̀ Yewa. A gbàdúrà pé kí oore ọ̀fẹ́ àti àánú Ọlọ́run kó máa tó fún wọn àti aya àti àwọn àlùfáà lórúkọ Jésù Olúwa wa. Àmín. Jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run wa ṣe la gbé yín ga, ìwọ tí ṣe orísun ìmọ̀ àti òye gbogbo, pé kẹ́ ẹ fi òye àti ìmọ̀ rẹ fún wa kó sì lè máa ràn wá lọ́wọ́ ká lè máa tẹ̀síwájú tó bẹ́ẹ̀ lẹ́yìn ayé ká lè bá ọ jọba nínú ìyè àìnípẹ̀kun nítorí Jésù Kristi Olúwa wa. Àmín. A kí wa káàbọ̀ lẹ́ẹ̀kan sí ẹ̀yin aráalé. Ẹ bá wa ṣàfihàn ara yín fún aráalé bàbá wa. Orúkọ mi ni àlùfáà S. Adéoyè Ọ̀kẹ́ ní agbègbè Ilara Missionary area. Ṣé bàbá wa ẹ bá wa ṣe àfihàn ara yín fún aráalé. Orúkọ tèmi ni àlùfáà D.A. Ọ̀jẹ́ládé láti agbègbè Ilara Adikiri. Ṣé àwọn bàbá wa láti Ilara Adikiri ní Olúwa ń lò fún wa lónìí láti kọ́ wa ní ọ̀rọ̀ Ọlọ́run. Orúkọ tèmi ni àlùfáà Oríyọmí Ọ̀ṣọ́. Lónìí tí ṣe ọjọ́ ìsinmi ogún lẹ́yìn mẹ́ta lọ́kan, àkórí ọ̀rọ̀ wa ni eré ìje Kìrìsìtẹ́nì. Ẹ̀ka àkórí wa sì ni àwọn ohun tí ó ń ṣe ìwúrí nínú eré ìje, àwọn ohun ìwúrí nínú eré ìje bí a ti ń wo apá ìkarùn-ún rẹ̀. Orí ọ̀rọ̀ wa ni Sárà, ìyá ńlá wa nínú ìgbàgbọ́. Sárà, ìyá ìgbàgbọ́. Ibi kíkà wa ń bẹ ní ìwé Jẹ́nẹ́sísì orí 12 ẹsẹ̀ 5. Bákan náà orí 21 ẹsẹ̀ 1 sí ẹsẹ̀ 3. Bàbá wa ẹ bá wa ka Jẹ́nẹ́sísì orí 12 ẹsẹ̀ 5. Jẹ́nẹ́sísì orí 12 ẹsẹ̀ 5 kà báyìí. Ábúráhámù sì mú Sárà aya rẹ̀ àti Lọ́ọ̀tì ọmọ arákùnrin rẹ̀ àti gbogbo ìní wọn tí wọ́n kó jọ, ènìyàn gbogbo tí wọ́n ní Háránì. Wọ́n sì jáde láti lọ sí ilẹ̀ Kénáánì. Ní ilẹ̀ Kénáánì ni wọ́n sì wá sí. Èyí ni ọ̀rọ̀ Olúwa. Bákan náà ìwé Jẹ́nẹ́sísì orí 21 bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ 1 títí dé 3. Ó kà wípé Olúwa sì bẹ̀ Sárà wò bí ó ti wí, Olúwa sì ṣe fún Sárà bí ó ti sọ. Sárà sì lóyún, ó sì bí ọmọkùnrin kan fún Ábúráhámù ní ògbólógbò rẹ̀ ní àkókò ìgbà tí Ọlọ́run dá fún un. Ábúráhámù sì pe orúkọ ọmọ rẹ̀ tí a bí fún un ní Ísákì, ẹni tí Sárà bí fún un. Ẹ ṣé bàbá wa, a ti gbọ́ bí wọ́n ti kà fún wa nípa ìyá ńlá wa nínú ìgbàgbọ́ tí a mọ̀ ní Sárà. Ẹ jẹ́ kí a wo èròǹgbà wa. Èròǹgbà kínní, láti rí Sárà bí àpẹẹrẹ rere aláforítì ìyàwó. Èròǹgbà kejì, láti kọ́ nípa Sárà gẹ́gẹ́ bí àpẹẹrẹ ìjọ ìyàwó Jésù Kristi Olúwa wa. Àti èròǹgbà kẹta, láti fi yé wa bí a ṣe lè dàbí ìyàwó mímọ́ lẹ́yìn eré ìje wa lórí ilẹ̀ ayé. Mo gbàdúrà pé bí a ti ń wọnú ọ̀rọ̀ yìí lọ lórúkọ Jésù, Ọlọ́run olóore ọ̀fẹ́ yóò ràn wá lọ́wọ́. Àmín. Ẹ jẹ́ kí a wo ọ̀rọ̀ àkọ́sọ wa. Sárà aya Ábúráhámù jẹ́ olóòótọ́ àti onígbọràn obìnrin. Ó gba ìlérí Ọlọ́run gbọ́ bí ó tilẹ̀ jẹ́ pé ó fẹ́ sọ ìgbàgbọ́ rẹ̀ nù nítorí tí ó fẹ́ jẹ́ ìyá nípa ọgbọ́n òun tìkára rẹ̀. Ó gbàgbọ́ nínú ìlérí náà, ó fara dà á pẹ̀lú ọkọ rẹ̀, ó sì yọrí sí ẹ̀rín. Sárà jẹ́ alákìtiyan débi pé ó ṣe ìtọ́jú àwọn àlejò tí kò mọ̀ láìròtẹ́lẹ̀. A ti gbọ́ bí wọ́n ti kà fún wa nípa Sárà, aya olóòótọ́, ẹni tó di ìlérí Ọlọ́run mú, ẹni tó gbàgbọ́, tó fàyà rán, tó sì forítì pẹ̀lú ọkọ rẹ̀ títí àkókò ìlérí tí Ọlọ́run ṣe fún wọn fi wá sí ìmúṣẹ. Eléyìí náà ni a sì fi ń pè wá sí àkíyèsí pé àwa náà, ìjọ gẹ́gẹ́ bí aya Kristi, láti dúró ní ipò Sárà nínú ìforítì, ìfàyàrán, ìgbàgbọ́, kí a lè bá Kristi ọkọ ìjọ àti orí ìjọ jọba níkẹyìn ayé bí Sárà ti bá Ábúráhámù jẹ adùn ìgbàgbọ́. Mo gbàdúrà lórúkọ Jésù, ojú òní tì wá. Àmín. Àwọn bàbá yóò máa ràn wá lọ́wọ́ láti fi yé wa sí nígbà tí a bá ń wo àwọn ìbéèrè wa. Ìbéèrè kìíní, wọ́n ní ká ṣàyẹ̀wò ìṣòótọ́ Sárà
gẹ́gẹ́ bí aya nínú ìwé Jẹ́nẹ́sísì orí 12 yẹn àti inú ìwé Òwe orí 19 ẹsẹ̀ 25 ká ṣe àyẹ̀wò Sárà gẹ́gẹ́ bí aya tó jẹ́ olóòótọ́. Sárà gẹ́gẹ́ bí ẹnìkan ó jẹ́ aya olóòótọ́ tó sì ń gbọ́ràn. Tó bẹ́ẹ̀ gẹ́ tí kò ṣiyèméjì láti tẹ̀lé ọkọ rẹ̀ láti lọ sí ìlú tí wọn kò mọ̀ rí. Jẹ́ olóòótọ́ ó sì ń gbọ́ràn ó sì ń tẹ̀lé ọkọ rẹ̀ gbogbo àṣẹ tó bá pa fún un. Léyìí kọ́ wa náà gẹ́gẹ́ bí ìjọ ẹ̀kọ́ ńlá ní ẹ ṣé pé Sárà gẹ́gẹ́ bí ìyàwó ó ń gbọ́ràn ó láforítì gbogbo ìtọ́nà ọkọ rẹ̀ ó sì ń tẹ̀lé. Ìbéèrè kejì bàbá wa wọ́n ní báwo ni a ṣe lè fi Sárà wé àpẹẹrẹ ìjọ ìyàwó fún Olúwa wa Jésù Kristi. Wọ́n ní ká jíròrò láti inú ìwé Kọ́ríńtì kejì orí 11 ẹsẹ̀ 1 bákan náà Pétérù kínní orí 3 ẹsẹ̀ 5 sí ẹsẹ̀ 6 bàbá wa. Ẹ ṣé olóòtú, tá bá wo ìbéèrè yẹn á rí pé ohun tí a ń fẹ́ ni pé ká fi wé ìgbé ayé Sárà. Ìgbé ayé Sárà ìgbé ayé tí ò lábùkù kankan níwájú ọkọ bó tilẹ̀ jẹ́ pé wọ́n ní ìpèníjà. A rí pé Sárà ó di ìgbàgbọ́ rẹ̀ mú ó dúró lórí ìpinnu rẹ̀ láti jẹ́ olóòótọ́ sí Ábúráhámù ọkọ rẹ̀ débi pé nígbà tí wọ́n tiẹ̀ ní ká lọ sí ilẹ̀ àjò tí wọ́n mọ̀ pé ìyà máa jẹ àwọn níbẹ̀ ó pinnu láti jẹ́ olóòótọ́ sí ọkọ rẹ̀ láì kàwọ́ sí. Tá bá dẹ̀ wo ìwé Kọ́ríńtì tí a ní ká kà yẹn ó ní Ọlọ́run ń jowú fún wa torí pé a ti mú wa wá gẹ́gẹ́ bí wúńdíá fún Kristi ohun tí wúńdíá ní ẹni tí ò lábùkù wúńdíá ní ẹni tí ò lábàwọ́n wúńdíá jẹ́ ẹni tí ò bára rẹ̀ jẹ́. So àwa náà gẹ́gẹ́ bí ìjọ gẹ́gẹ́ bí aya Kristi ó gbọ́dọ̀ jẹ́ aláìlábùkù ó gbọ́dọ̀ jẹ́ aláìrí ní àríwísí kan. Ọlọ́run yóò ràn ìjọ rẹ̀ lọ́wọ́. Ẹ ṣé bàbá wa wọ́n ní káwa náà dàbí Sárà aya tí kò lábùkù tí kò lérí tí kò lábàwọ́n tó gbọ́ ti ọkọ rẹ̀ Sárà tó sì gbàgbọ́ tẹ̀lé nínú ìrètí ìforítì àti ìfàyàrán. Wọ́n ní ipò yìí náà ní káwa náà wà bàbá bẹ́ẹ̀ kọ́ kálíbá Kristi náà jèrè kẹyìn bí Sárà ti jẹ́. Olúwa ràn wá lọ́wọ́ á fún wa lórí ọ̀fẹ́. Ìbéèrè kẹta wọ́n ní kí ni a lè rí kọ́ nínú ìgbésẹ̀ Sárà láti ran Ọlọ́run lọ́wọ́ nínú ìlérí tí ó ṣe fún kí ni a lè rí kọ́ nínú ìgbésẹ̀ Sárà láti ran Ọlọ́run lọ́wọ́ nínú ìlérí tí ó ṣe fún gẹ́gẹ́ bí Jeremáyà orí 19 ẹsẹ̀ 1 sí 5 ti kọ́. Bákan náà orí 18 ẹsẹ̀ 12 sí ẹsẹ̀ 15 àti bí a ti kọ́ nínú ìwé Máàkù orí 11 ẹsẹ̀ 15 kí la lè rí sọ. Ohun tí a lè rí kọ́ nínú ìgbé ayé Sárà gẹ́gẹ́ bí ìwé Máàkù orí 11 ẹsẹ̀ 15 ti sọ fún wa pé ká má máa ran Ọlọ́run lọ́wọ́ nínú gbogbo ká dúró de ìlérí Ọlọ́run tí a bá ti gbàdúrà ká gbàgbọ́ pé ohun tá a ti béèrè Ọlọ́run ti ṣe. Bàbá ní pé ṣe ni ká gbàgbọ́ ká dúró ti ohun tí Ọlọ́run sọ ká má gbìyànjú àti ran Ọlọ́run lọ́wọ́ abẹ́ẹ̀kọ́. Ẹ ṣé bàbá wa kì í ṣe pé láti rọra máa wá ọ̀nà tá a fi ṣe ni ká dúró ti ìlérí ẹ̀ fún wa. Olúwa ràn wá lọ́wọ́. Ìbéèrè kẹrin bàbá wa wọ́n ní àwọn ẹ̀kọ́ wo ni a rí kọ́ láti ara Sárà nínú àwọn ipò ìdánwò ìgbàgbọ́ àti ànírètí pípẹ́ nígbà tí a bá ń sá eré ìje náà. Wọ́n ní ká wo Jésù tí a kà lẹ́ẹ̀kan orí 21 yẹn ká sì wo Dáfídì orí 30 ẹsẹ̀ 5 àti Kọ́ríńtì kejì orí 4 ẹsẹ̀ 17. Ẹ ṣé olóòtú, ohun tí mo fẹ́ ṣàlàyé ní kúkúrú fún wa níbí gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tá a rí kọ́ òun ni pé bí Ọlọ́run bá ṣèlérí Ọlọ́run máa mú ìlérí rẹ̀ ṣẹ. Orin wa kan ó ní God is not man, my God is not man, he is not man. When he says thing he will do it, when he promise he fulfill it. God is not man, my God is not man, he is not man. A gbọ́dọ̀ gbà wípé Ọlọ́run ni kì í ṣe ènìyàn, ìlérí rẹ̀ kì í já kulẹ̀. So tó bá ti lérí Ọlọ́run máa mọ̀ ṣẹ. Ìwé Genesis yẹn ó ní Olúwa sì bẹ̀ Sárà wò bí ó ti wí, Olúwa sì ṣe fún un bí ó ti sọ. Ó mọ̀ pé bí Ọlọ́run bá ti ṣèlérí fún ènìyàn Ọlọ́run máa mú ìlérí rẹ̀ ṣẹ. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́. Ẹ ṣé bàbá wa wọ́n jẹ́ ká mọ̀ pé Ọlọ́run jẹ́ olóòótọ́ tí sì máa ń pa ìlérí mọ́ bí a bá fi ìgbọràn
tẹ̀lé bí Sárà ti tẹ̀lé Ábúráhámù. Ní ìparí, ìgbàgbọ́ Sárà ní ṣíṣe gbogbo nǹkan wọ̀nyí gẹ́gẹ́ bí olóòótọ́ aya fi hàn gẹ́gẹ́ bí àpẹẹrẹ ìjọ tí í ṣe ìyàwó Olúwa wa Jésù Kristi. Gẹ́gẹ́ bí Kìrìsìtẹ́nì, Sárà jẹ́ àwòkọ́ṣe Kìrìsìtẹ́nì tó ní ìfaradà tí ó sì jẹ́ olóòótọ́ tó ń so èso ìgbàgbọ́. Káwa náà ká ṣe bẹ́ẹ̀ bí Sárà. Fún ìrònú, wọ́n ní bí ó ti wù kí